àwa ò lè criticize ẹni tó bá ń ṣe dáadáa tó bá jẹ́ pé ọwọ́ ẹ̀ mọ́. Àgbàlá Gabriel kò wà transparent nínú gbogbo nǹkan tó ń ṣe. Ara ariwo tá a pa ń gbà yẹn ni pé ẹ má gba owó ẹni tẹ́ ń tọrọ, ẹ má gbowó ẹ̀ sápò chọ́ọ̀chì, ẹ má gbowó ẹ̀ sápò foundation fake tẹ́ ń ṣe. Ilé ìtàn kọ́kọ́ máa ṣe rèé o. Tó lówó gbowó sápò, ẹ wòye tán gbowó kù. Kò ṣèyanu rí o, ara òrìn chọ́ọ̀chì ẹ̀rí afọ́jú ò lajú rí o. Kẹ́ ẹ lè mọ̀ pé ara ń jí ni, gèǹjé ní gbogbo ẹ̀. Kò sẹ́ni kankan tó dìde nàró ń bẹ̀ o. Kò lajú afọ́jú rí o. Báárà yìí náà ló ń ṣe fún wọn. Àdẹ̀ sọ wípé kẹ́ni tó ń ṣe báárà fáwọn èèyàn kó má jẹun. Within 24 hours tó ṣe first video yẹn mo ti rí 2 million. Owó surgery gangan tí wọ́n dá fún mi ìyẹn wà nínú ẹ̀ ni wọ́n ti gba 4 million naira. Wọ́n ti gba 4 million nínú gbogbo owó wọ́n dá mo generate 8 million. Wọ́n ti gba 4 million nínú ẹ̀. Wọ́n assign ẹnìkan fún mi nípa ẹnìyẹn ni kí n máa fún ní report bówó yẹn ṣe ń wọlé, and I was being truthful to them. Torí pé mo fẹ́ nǹkan tó máa jẹ́ wípé wọ́n máa bínú ní pé owó ń wọlé mi ò ṣòótọ́ pẹ̀lú àwọn, mo ò fẹ́. So mo jẹ́wọ́ fún wọn bówó yẹn ṣe ń wọlé, iye báyìí ló ti wọlé, iye báyìí ló ti wọlé. So wọ́n máa wá rán bọ̀bọ́ yẹn wá bá mi ní pé èlò ló ti wọlé. Màá fún ní fóònù mi, màá ní pé kó ìwò fúnra rẹ̀ kóun náà confirm adẹ́rì. Ó máa ní pé first time yẹn ó dé, ó ní wọ́n sọ pé bus tó máa fi lọ ń gbé àwọn èèyàn láti ìta wá sí church ní pé wọ́n ní pé kí n ra bọ́ọ̀sì méjèèjì. Then lẹ́yìn yẹn wọ́n tún ní pé oúnjẹ táwọn èèyàn máa ń jẹ ní every Sunday ní pé kí n sponsor oúnjẹ yẹn. Èmi ti rò pé bí i expenses tí ò ní kọjá 100,000. Ẹ̀bà àti pọ̀nmọ́ ló máa ń. Ṣé dandan ni káwọn mẹ́mbà jẹun ni? Máa gbọ́ ẹ tí gbọ́n kankan ẹni sùn ẹ̀ṣẹ̀ máa gbọ́ wẹ̀ lọ. Bàbá yẹn tí wàá padà wá bá mi again ní pé kí n wá lọ dúpẹ́ lọ́wọ́ wọn ní pé kí n dẹ̀ envelope bí i 50,000 ní pé wọ́n lè má fẹ́ gbà ọ́ ní pé but kí n ṣáà fi agídí mu fún wọn. Mo ní mo ti gbọ́, I withdraw cash 50,000 mo fi sínú envelope. Wọ́n gbé mi lọ sọ́fíìsì wọn. Bàtà débẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn and everything. Mo wá fún wọn ní envelope, wọ́n ní àǹtí kò yẹ kẹ́ tún máa ṣe wàhálà báyìí, owó tẹ̀sán yẹn náà owó yẹn pọ̀ ẹ ṣe gan-an kíní kan kíní. Wọ́n máa act bí ẹni pé àwọn ò mọ̀ ń pa ẹ̀ bọ̀ irọ́ ni àwọn gangan kí wọ́n bá àwọn fífi yẹn wá láti wá bá mi. Lẹ́yìn tí wọ́n gba ìyẹn tán wọ́n lọ, wọ́n tún dé wọ́n ní pé wọ́n broke, ní pé wọ́n need 150,000 mo fún wọn. Wọ́n tún dé wọ́n ní pé wọ́n ṣe káwọn arúgbó. Àlọ́ sọ pé àwọn broke ṣé Àgbàlá Gabriel lọ níwọ̀n. Àgbàlá Gabriel lọ broke, wọ́n rán bọ̀bọ̀ yẹn wá bá mi nípa wọn. Ẹ jẹ́ má bínú o, ṣé bọ̀bọ̀ yẹn gẹ́gẹ́ ló wá sọ bẹ́ẹ̀ ńgbà tó wá. Òun ló ń sọ, òun ló máa ń rán wá bá mi. Nǹkan tó bá dẹ̀ rán wá kó wá ṣe ló ń ṣe. Gbogbo nǹkan tó rán wá fún wọn mọ̀ pa. So wọ́n tún ní pé àwọn arúgbó kó wá ṣe prayer fún mi. Ní pé kó fi irun funfun wọn, kó fi ṣàdúrà fún mi. Mo fáwọn yẹn ní 16,000. Àwọn yẹn tiẹ̀ ṣiṣẹ́ ń gbọ́. Ní pé òkè ìyẹn ṣì normal. Mo fún wọn ní 16,000. Àwọn 16 ni wọ́n mú 1,000 láàrin ara wọn. Lẹ́yìn yẹn wọ́n tún dé, wọ́n tún sọ pé ní pé àwọn fẹ́ lọ nípa Àgbàlá Gabriel fẹ́ lọ bìkan wọ́n ní ìdí fuel sínú mọ́tò wọn 70,000 mo fún wọn. Wọ́n tún lọ sí program Prophet Taiwo Òjó lọ́jọ́ kan, wọ́n pè mí lórí fóònù ní pé àwọn ní ìdí ọjọ́ yẹn gan bedroom ni mo wà, ló ń pè mí lọ pè mí bọ̀. Fóònù tèmi dẹ̀ wà níbi tí mo máa ti ń sùn. Wọ́n wá pe nọ́mbà security pé kí security wọ́n wá gbé fóònù fún mi nínú bedroom. Ní pé kí n send 250,000 urgently nípa àwọn wà ní program Prophet Taiwo Òjó àwọn ní ìdówó yẹn very. The following day àbọ̀jọ́ kẹta wọ́n tún pè. Wọ́n tún ní pé yẹn ní pé kí n yá wọn ní 600,000 àwọn máa dá padà fún mi táwọn bá dé títí àbí nìkan. Èmi tẹ̀ sí mọ̀ pé báwo ni ẹ ṣe máa ní pé kí n yá yín lówó tí tẹ máa wá dá padà tí màá tún wá gbà lọ́wọ́ yín. But even at that gan lẹ́yìn tí mo sẹ́ 600,000 yẹn gan you didn't even say anything, you didn't even mention it pé ká tẹ̀ fẹ́ nìyí ní refund àbí nǹkan kan kò sí nǹkan tó jọ. Wọn ò fún mi ní refund. Wọ́n fẹ́ lọ fún appointment ní Babcock torí Babcock ni mò ń lò ní Ilésàn. So mo wá sọ fún wọn ní pé mo fẹ́ lọ sí hospital ní pé mo ní appointment ní hospital, mo dẹ̀ fẹ́ ṣe àwọn test kankan tí doctor ní pé kí n ṣe ní pé since tówó díẹ̀ ti wà lọ́wọ́ mi pé kí n kúkú ṣe àwọn test yẹn once and for all. Wọ́n wá lókè pé àwọn máa tẹ̀lé mi, àwọn máa ṣe fídíò pé táwọn bá dẹ̀ ti ṣe fídíò yẹn àwọn máa wá post fídíò yẹn sórí page àwọn máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo wà ní hospital ní pé kí donation yẹn máa stop káwọn èèyàn sì máa help lọ. Mo dẹ̀ ni mo ti gbọ́. Wọ́n ní mọ́tò mẹ́ta làwọn máa gbé lọ, mọ́tò títa wọn, mọ́tò táwọn protocol máa ń gbé. Then èmi àtàbúrò mi tó dúró tì mí a máa wọ church bus
wọ́n lèmi ni mo máa fuel mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n gba 500,000 lọ́wọ́ mi fowó fuel ọjọ́ yẹn mo sun ẹkún láti àárọ̀ dalẹ́ ni mi ò jẹun mo lè ṣe nǹkan kan gbogbo ara mi ló ń gbóná tí mò ń ké ní pé kí ló dé pé gbogbo owó tẹ fún mi gbogbo ẹ̀ lẹ ti gbà padà tán yìí èló ló kù lọ́wọ́ mi mo ṣáà ń sunkún lọ́jọ́ yẹn àwọn pásítọ̀ wọn kọ̀ọ̀kan gan wá ń bá mi pé kí ló ṣe mí tí mò ń ké kí ló ń ṣe mí tí mò ń ké kò ṣeé sọ síta ní pé wọ́n fi ọ̀nà èrú gbowó lọ́wọ́ mi gbogbo àwọn tí wọ́n bá wà ń bẹ̀ tí wọ́n súnmọ́ mi àwọn tó sùn tì mí láì tó gbé ẹni sọ́dọ̀ ti tèmi wọ́n ní kó kúrò ń bẹ̀ wọ́n ò jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ mi wọ́n ò gbà kẹ́nì kankan súnmọ́ mi wọ́n ní mi ò gbọ́dọ̀ make ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ bẹ́nìbọ̀dì sọ̀rọ̀ olúwa mi ò nífẹ̀ẹ́ sí olúwa mi ò mọ̀ sọ̀rọ̀ ni tọ́ba bẹ́ni báyìí lọ́dọ̀ rẹ wọ́n mọ̀ sọ̀rọ̀ ní pé ṣe ló ń kóró jọ wọn ò láìkí rẹ̀ mọ̀ bẹ́ni kankan sọ̀rọ̀ ibi báyìí ogun ni everybody gbé débi wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa rojọ́ fún ọ wọ́n náà wọ́n máa rojọ́ fún wọn pé wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n ti kinní kan fún ọ wọ́n sì máa sọ̀rọ̀ ní kinní kan ẹ mọ̀ fọ́ọ̀mù meeting kinní kan ẹ mọ́ra yín tì tẹ́lẹ̀ ibi náà lẹ ti pàdé ara yín ẹ mọ̀ bẹ́ni kankan rojọ́ má bẹ́ni kankan sọ̀rọ̀ ó ti ń kóyàn mọ́ra jù ó ti ń ṣe wọ́n máa complain ìṣèlọ́dìdì fi space sílẹ̀ láàrin mi ni pé kẹ́nìbọ́dì má sùn síbi space yẹn wọ́n tún fi èèyàn ṣọ́ wọ́n fi màmá kan báyìí ṣọ́ pé màmá yóò gbọ́dọ̀ gbà kẹ́nìbọ́dì ṣe anything níbẹ̀ gbogbo àwọn tó máa wá ń charge phone níbi ẹgbẹ́ tó rẹ́gbẹ́dọ̀ mi ní socket wa wọ́n stop everybody ní pé ní kankan gbọ́dọ̀ charge phone níbi bẹ̀ mọ́ wọn ò gbọ́dọ̀ rẹ́ anybody pẹ̀lú mi so that mi ò ní máa sọ fún wọn bí wọ́n ṣe ń gba owó lọ́wọ́ mi mo ṣàkà mọ́ra ìgbà tó gba 500,000 lọ́wọ́ mi owó fuel tán àwa fẹ́ lọ sí Babcock mọ́tò mẹ́ta lọ ti promise mi pa àwọn máa gbé lọ Ọ̀yọ́ta fẹ́ lọ mọ́tò méjì lọ gbé mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀kọ́ lára àwọn pásítọ̀ yẹn ni pé kí ni reason tẹ́ ṣe gbé mọ́tò méjì ṣe bí mọ́tò mẹ́ta lẹ gbà lọ ní ẹgbà fuel lọ́wọ́ mi and before that time wọ́n ti rán bọ̀bọ̀ yẹn wá bá mi like a week before ní pé Àgbàlá Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọ́n ní ìdí owó pé kí n fún wọn lówó ní pé kó fi ra táyà sẹ́sẹ̀ mọ́tò ní pé olúwa mi broke wọn kì í ṣe bí mọ́tò mẹ́ta lẹ fẹ́ gbé báwo ló ṣe wá di mọ́tò méjì báyìí pásítọ̀ yẹn wá ní pé mọ́tò táwọn protocol máa ń gbé yẹn tó yẹ káwọn wọ̀ ní pé táyà mọ́tò yẹn ò dáa mo ní ṣe bẹ́ẹ̀ ti gba 700,000 lọ́wọ́ mi ní last week tẹ́lẹ̀ fẹ́ fi ra táyà tuntun sẹ́sẹ̀ mọ́tò yẹn wọ́n wá ní pé àwọn ra táyà tuntun 4 bọ̀ àwọn change 2 sẹ́sẹ̀ mọ́tò yẹn 2 tó kù àwọn kó sẹ́sẹ̀ bọ́ọ̀sì yẹn tá fẹ́ gbé lọ mo ní mo ti gbọ́ mo ò sàn kankan àwa dé hospital tán adébítà ti fẹ́ ṣe test àṣe test alákọ̀ọ́kọ́ àkúrò ń bẹ àlọ́sítà tí máa ṣe test lẹ́ẹ̀kejì wọ́n wá dá mi dúró níbẹ̀ wọn tètè dá mi lóhùn so mo ṣáà lie down síbẹ̀ mo ṣáà ń ronú mo faṣọ bojú mo ń ké lábẹ́ aṣọ yẹn ibi tí mo ti ń sunkún ibẹ̀ lọ́tún ti rán ẹni yẹn wá bá mi again ní pé kó sọ fún mi ní pé èmi ni mo máa sponsor oúnjẹ tí àwọn tó tẹ̀lé mi máa jẹ ni mo ní kó tètè ya gbàwẹ̀ o mo ní ṣebí pásítọ̀ ní gbogbo yẹn dẹ̀ máa wẹ́ gbàwẹ̀ máa ti mọ yín lára mo ní tètè ya gbàwẹ̀ torí 1 naira èmi ò ní o lọ́ba ní mi pé mi ò lè sọ báyẹn ṣùgbọ́n èmi làwọn gbé àwọn dìde ní pé normal táwọn bá wọ vest foundation Àgbàlá Gabriel yìí kúrò nínú church. Anything tẹ́ bá bá mi sọ nsìn ẹ máa bọ̀ lórí life mi kẹ́ wá defend the church yìí anything tẹ́ bá fẹ́ bá mi sọ nísìnyí mi ò ṣe back mo ò ṣe behind the camera mọ́ mi ò ṣe call mọ́ anything tẹ́ bá fẹ́ bá mi sọ come to my live stream and defend your church come and defend your pastor má fi message pa mi continue. ewa yìí náà ló wá bá mi o ní pé tí àwọn bá wọ polo foundation Àgbàlá Gabriel yẹn àwọn bá fẹ́ wọ tẹ́lẹ̀ yàn jáde ó ní iye táwọn máa gbà lọ́wọ́ ẹni yẹn nínú church premises káwọn tó bọ̀ tààrà àwọn máa gba owó yẹn lọ́wọ́ ẹni yẹn ní pé so owó oúnjẹ tán ní pé kí n san yẹn ní pé kò kì í ṣe pé bí àwọn fẹ́ gbà mí ní pé èmi right mi ni láti fún àwọn ní owó oúnjẹ mo wá ní òkè mo ti gbọ́ èèlò ni ẹ fẹ́ fi jẹun èèlò lẹ fi jẹun lọ́nà kò ṣáà lè kọjá bí 20,000 eléyìí ní rárá o ní pé 100,000 làwọn máa gbà lọ́wọ́ mi fún oúnjẹ bọ́yẹ takú lé mi lórí ní Babcock lọ́jọ́ yẹn nìyẹn tọ́ tó sáfú lé mi lórí ní pé 100k làwọn máa gbà mo ò ní choice ṣe mo ní láti fún wọn ní owó yẹn mo ń sunkún wọn tẹ ojú mi bàtà wá ṣe test yẹn tó fẹ́ gbé mi padà sínú mọ́tò Àgbàlá Gabriel wá pè wọ́n wá ní àǹtí ẹ̀gbọ́n wọn lẹ́yìn lẹ tún fún wọn ní owó oúnjẹ kò yẹ kẹ́ tún máa ṣe gbogbo ìnáwó yẹn owó yẹn ti ṣe kíní kan ẹ ti try gan ẹ ti náwó gan kíní kan nínú owó tó ti pé ìrọ́dẹ̀ ni àwọn lọ́rọ̀ yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní wípé Àgbàlá ló ní pé káwọn wá bá mi ní pé ó sọ pé àwọn broke mo lé mi gan tí mo lie down síbi gan mo broke mo ní ṣẹ́rí mi kí n jẹun látàárọ̀ ẹkún ni mò ń wà mú bí omi gàrí torí pọ́rọ̀ yín ó ti sú mi case number 1 mo ní mi ìmọ̀ kan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ yín mọ́ tí wọ́n bá mi ní pé nìkan broke mo lẹ́ni tó bá broke kó ya broke for life mo ní 1 naira mi ò ní ló bá ní kémi má ṣe bẹ́ẹ̀ ní pé àwọn náà mọ̀ pé mo ti try ní pé torí ẹ̀ làwọn ò ṣe mọ báwọn ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ látẹ̀kọ́ táwọn ti jókòó tì mí kíní kan mo ní èmi ò ní owó ẹ̀kan waste títọ́ ẹnu yín ni 1 naira mi ò ní ọmọ Ìjẹ̀bú dẹ̀ ní ewa ìyẹn mo á fi Ìjẹ̀bú sọ fún ní pé kọ́bọ̀
kò ní jábọ́ lápò mi tí máa fi kúrò ní chọ́ọ̀chì yìí. Ó wá ní ẹ bó tiẹ̀ jẹ́ 50,000. Mo ní lẹ́nu yín ó ti di bó tiẹ̀ jẹ́ 50,000 kò kí í ṣe ń pé kéjì send 250 mọ́ send 100,000 mọ́ ó ti di bó tiẹ̀ jẹ́ ẹ ti wá dẹni tó ń bẹ̀ mí pé kí n jọ bó tiẹ̀ jẹ́ 50,000. Mo lẹ búròkì lóòótọ́ mo ní ìbọn kí n tún rán yín létí mi ò ní owó tí mo fẹ́ fún yín ẹ kàn ń waste time ara yín ni £1 mi ò ní jábọ́ nínú àpò mi mọ́ láti fún yín mọ́ mo nítorí pé olè ní gbogbo yín scam ní yín ẹ kàn ń gbá mi ní láti jọjọ́ kí ló dé tó fẹ́ pa mí ni tí mo ìbẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn ó ṣáà ń bẹ̀ mí kí n jọ kinní kan ẹ̀yin pásítọ̀ yẹn kinní yẹn dẹ̀ ti mú pásítọ̀ yẹn lára tó bá ti ń sọ̀rọ̀ ní pé kí n fún wọn lówó tí bá ti ní pé mi ò ní báyìí a máa ní kéjì mọ́ sọ báwọn ibì kan lè ogún mọ́ ń ṣẹ́ sí máa fi dí pé ṣe lòun rúbọ fọ́lọ́run fi wọ́n lẹ̀ ẹni bá tún gbà ọ pẹ̀lú condition tó wà yìí yóò kó nǹkan tó ń ṣe ẹ̀ yóò ṣe bó tún fẹ́ máa fún mi ní àwọn lines yẹn lálẹ́ ọjọ́ yẹn nìyẹn mo ní ẹ má tiẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ní sọ pé lines yìí lè máa fún mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti máa ń gbowó lọ́wọ́ mi mo lóun náà lẹ́tún ti ń mú kalẹ̀ léni mo ní mi ò lè fall fún mo ní £1 mi ò ní lẹ́sìn tó máa sọ kò kí n ṣe nísìnyí ló yẹ kí n back out mo ní pé ṣó dìgbà tí owó yẹn bá wá kù 200,000 nínú àkáǹtì mi kí n tó ní pé mi ò ṣe mọ́ ni mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ti opt out o èmi ò ṣe mọ́ mo ní ẹ lè rí mi gbá mọ́ mo ní scam ní gbogbo yẹn ẹ lè rí mi gbá mọ́ mo ò lówó mọ́ next thing tí wà yẹn máa sọ ó ń sọ fún màní yẹn ni o ní pé yẹn ṣọ́mọ̀ pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn kúrò lórí page ẹ̀ tí mo ṣe gbọ́ statement báyìí mo ní ìtorí pé mo decline just a single request nínú numerous requests tẹ́ tí ń gbé wá fún mi lẹ ṣe ń threatening mi ní pé ó ní right láti yọ fídíò mi mo ní tó bá yín pé léyìí ló máa jẹ́ kẹ́ yọ fídíò mi lórí page yín ẹ tètè yọ torí mi ò ní fún yín lówó tó bá yín pé léyìí lè máa fi lé mi bọ́ta kúrò nínú church yín lálẹ́ yìí ní pé kí n má sùn church yín ẹ tètè lé mi torí mi ò ní owó kankan tí mo fẹ́ fún yín o ẹ ti cast mi ò sanwó kankan fún yín mọ́. Bàbá Kúnlé Ológun Dúdú sọ̀rọ̀ o wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí lórí ọ̀rọ̀ arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Àgbàlá Gabriel. Bàbá rán àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí nípa ọ̀rọ̀ Suebebe kó tó di pé ó jáde láyé. Bẹ́ẹ̀ ni bàbá tún yànnàná ọ̀rọ̀ nípa Muyideen ìyẹn lọ́dọ̀ Àgbàlá Gabriel. Bàbá Kúnlé Ológun Dúdú wọ́n wá rán àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí pé ariwo táwọn ń pa nígbà tí Suebebe nígbà tí Muyideen òun ló tó délẹ̀ yìí o lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Morenikeji tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ń dáwó fún ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bíi ẹ wò tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akín káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́lẹ́ mọ́ jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé àdéhùn wa là mú ṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ́ fi etí ara yín bọ̀ bó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan tọ́ kí ni àwọn àṣírí tí bàbá Ológun Dúdú tún tú nípa arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Àgbàlá Gabriel kí tó ló ṣẹlẹ̀ láàrin Morenikeji àti Àgbàlá Gabriel owó táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń dá fún Morenikeji tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó fẹ́ fi ṣe operation fún bó o l'Àgbàlá Gabriel àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ bó o náà ṣe ṣòwò náà ẹ̀yẹ èèyàn ẹ̀ súnmọ́ bíi bàbá tó yànnà náà rọ̀ kódà Morenikeji fúnra rẹ̀ ó tún tú àṣírí ìkọ̀kọ̀ gbogbo bí wọ́n ṣe ń gbowó Morenikeji tẹ́ ń fowó ra táyà sí mọ́tò tẹ́ ń fowó repo tẹ́ ń fowó tẹ́ fẹ́ fi tọ́jú ọ̀dọ́mọbìnrin tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tẹ́ fi ń dáná fún àwọn èèyàn nílé ìjọsìn Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí o ẹ̀ tún gbọ́ ọ̀rọ̀ bó ṣe lọ lẹ́nu Morenikeji ẹ jẹ́ ká tó máa gbọ́ èròǹgbà ẹ̀yin náà lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ṣé bí ọ̀rọ̀ yìí ṣe lọ ṣé bó ṣe yẹ kó rí rèé ṣé owó tó yẹ kán fi máa tọ́jú aláìsàn ló yẹ kán fi máa ra táyà mọ́tò ló yẹ kán fi máa repo ló yẹ kán fi máa bọ́ àwọn tó wà ní ilé ìjọsìn Àgbàlá Gabriel àbí kò yẹ ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ wo Morenikeji ó ṣàlàyé ọ̀rọ̀ ó tú wẹ̀rìnwẹ̀rìn àṣírí látàrí ìgbésẹ̀ tí Àgbàlá Gabriel àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ tí wọ́n ń gbé lórí 8 million tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sẹ́ǹdì sí arábìnrin pé kàn fi tọ́jú ẹ̀ ọmọbìnrin ó fa gbéta o ó ní àti ná 4 million nínú 8 million owó ò sì tí ì pé tí wọ́n fi ṣe sọ́jírì ẹ wo ẹ má jẹ́ ń dènà pẹ́nu lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká tó gbọ́rọ̀ tí bàbá Kúnlé Ológun Dúdú tún sọ lórí ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn nílẹ̀ yìí ọ̀rọ̀ náà rí ẹ jẹ́ ká tún gbọ́. tẹ́ bá rántí nígbà ayé Muyideen pẹ̀lú bàbá Suebebe Dayọ̀ nígbà yẹn mo ní àwọn nǹkan tí ọkùnrin yìí ń ṣe ó dàbí orí ẹlẹ́kẹ̀ẹ́dẹ tó lọ́wọ́ kan nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jẹ́ ń bẹ̀ àtàwọn tí ò jẹ́ ń bẹ̀ torí ìfẹ́ tí wọ́n ní
sí àwọn ètò yẹn nígbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí bú mi. Mo rí kan ẹlẹ́nu pẹlẹbẹ ọmọ kan tí ò lẹ́kọ̀ọ́ lé tó gbé mi sórí aago tó ń pe rẹ̀ ní Ìyálájé orí atẹ́gùn láì sọ fún mi tó ń bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Mo mọ̀ pé lénìí sìn ó yẹ kó máa daṣọ bojú ni, ó yẹ kó dèkísà bojú ni, torí pé tí wọ́n ń bú wa lé lórí ńgbà yẹn ọ̀la àná ló wá ṣẹlẹ̀ yìí, ọ̀la ìní tún ń bọ̀ o, ṣùgbọ́n àwọn ò ní dákẹ́. Wo lẹ ṣe máa lẹ fẹ́ ṣoore ilé kíkọ́ fúnyàn tẹ́ lọ fi ilẹ̀ ilé yẹn sínú ọgbà chọ́ọ̀chì. Wọ́n ló lè wà ń bẹ̀, ó lè wà ń bẹ̀, ó ti wà ń bẹ̀ o. Dayọ̀ ti kú o, bàbá Suebebe ti lọ o. Sọmọ bàbá Suebebe àbíyàwó Suebebe ló ń gbé bẹ̀ báyìí, àbẹ́ni tí Suebebe fi lé rẹ́ǹtì fún. Ilé yẹn waste báyìí. Ẹ̀yin tẹ́ ẹ dáwó jọ ẹ̀ẹ́dẹ̀ wá rò wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Tí Muyideen wà ń bẹ̀ o. Ọ̀tọ̀ ló fẹ̀sùn kan Àgbàlá Gabriel wípé ó ń báyàwó òun sùn. Bí ò báyàwó ẹ̀ sùn báyìí, ṣé bí gbogbo ilé ìtọ́rọ̀ ń lọ báyìí? Ṣé kò tí ń jọ gàté kò jọ gàté? A dẹ̀ ń sọ ń gbà yẹn. Àwọn ẹlẹ́nu rẹ́sọ̀, àwọn òpònú, wọ́n ń sọ wípé kí lológun dúdú ń sọ. There was a time tẹ́nìkan pè mí láti Texas. Kò yẹ kẹ́ ẹ bà iṣẹ́ Olúwa jẹ́, àwọn èèyàn láìkí ẹ̀ bó ṣe ń ṣe lọ yẹn. Àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ nípa Àgbàlá Gabriel ẹ lọ gbé kúrò lórí here, ẹ gbé kúrò lórí net. Ẹ má gbé sí social media, ẹ lọ yọ kúrò, wọ́n lẹ ti gbé síbẹ̀. Ṣùgbọ́n kò yé wọn pé àgbàlagbà tó jókòó sórí àpótí ni. Ohun tó máa rí ọmọ kékeré tó gorí ẹṣin ò lè rí. Ohun tójú yín ò tó ń gbà yẹn lẹ́ ń rí yìí o. Ohun tó lógun dúdú ń rí tẹ́yin ò rí, táwa mọ̀ tẹ́yin ò mọ̀ ń gbà yẹn lọ́hùn, ẹ̀kọ́ ẹ̀ ti ń kọ báyìí. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí o, látàrí tí bàbá Kúnlé Ológun Dúdú bẹ́ẹ̀ ṣe yànnà náà rọ̀, pàápàá jùlọ mo rẹ́ni kejì fúnra rẹ̀ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ sí ti gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé ibi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di, ó rere létí gbogbo yín ó mọ̀ gbọ́ o. Ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sí lónìí rè o, bó bá tó ṣe ń lọ àátọ́ máa mú wá sí etí gbọ́ ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Mọ́rẹ́níkejì. Ìtẹ́yìn náà bá nílé ròǹgbà ẹ sọ èròǹgbà yín sábẹ́ kọ́mẹ̀ntì wa. Ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá sí orí ìkànnì tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò mọ̀ ní gbàbọ̀dé, a ní lùgbàdì àìsàn o, a ní fòní, a ní fi bọ̀lá wa jẹ́. Ire báyìí lójú owó rí, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.